Yo, kó wù ọ́ kó dira ogun, kó wù ọ́ kó mọ̀ dira ogun, yo. Ogun Èkìtì parapọ̀ ẹ jẹ́ olè kó dédé, yo. Ìran ni, àti dé eruku. Àti bẹ́ẹ̀ bọ̀ lé Èkìtì bẹ́, yo. Iye dà bẹ́, ẹ̀dá ni mo jogún lọ́wọ́ àbá mi, ní mú kàbá mi. Ẹ̀dá má kàn jẹ ni, bóyá ya. Ọmọ kẹ̀mbá mú, kò bá bẹ́ẹ̀ rẹ̀ lásán, ìbẹ̀rẹ̀ tẹ ya jẹra. Kó ṣe tí létè bá nìyẹn, ìbẹ̀rẹ̀ tẹ ya jẹra, yo. Ìdáhùn ni. Akọ ìdáhùn ni wíwẹ́ ancient ìdá ni pé ancient ìdá ọ̀nì kò bá ti mú kó ṣe èmo ti mú sí ni o ikú ni yó àdá ìmọ̀ dà lítẹ̀mù ni wíwẹ́ náà dà wẹ́ ọmọ nbà méjì rẹ̀ nbà ń balẹ̀ ẹ̀ sọ mọ̀ yó àti pé plumber gan mẹ́ra mo ní jígà mo ní ṣọ́bẹ̀ gbòtè rẹ̀ ní etí ọ̀nìyàn mọ́tẹ́ abẹ́rẹ́ etí lọ́nà àgbà lọ mo wú ọ́ mọ̀ ẹ́ kí mi wí ọ́ o ìwọ náà dira o. Tí o ti rẹ bẹ́ẹ̀ yìí mo ṣe aṣáni ọ́ gbàgbé fọ́kìn wẹ́gbọ́n kì Jésù sọ ni Jésù gan èèmọ̀ ogun ṣeré kọba ẹ̀ka báìbù dáadáa yà á ka Lúùkù ọkọ yà á ka Pítà ó ní ṣé ìwọ fẹ́ fi idà pa èèyàn ni nígbà kàwé ní bẹ́ẹ̀tì àwé rẹ̀ ṣé wọ́n ti rántí nígbà kan bẹ́ẹ̀tì àwé rẹ̀ ó ní ẹni tó bá ti fi idà pa èèyàn idà náà là máa fi pa ó ní mú idà ẹ kó o tì í bọ̀ àpọ̀ èṣe kẹsọ́nù ọmọ ẹ pé ìdáhùn tí a wúlò olùjẹ ké tí bàkọ so ìdà ká wúlò léjẹ ẹni ò lè jí àtùgbà ni o àbá mi ó líbi náà kọ́ ti gbá ọ̀dọ̀ àbá rẹ̀ ni ìranra nàti mú ìkóra kàn mí ìkóra ìdà kò lé 5,000 years ó lè yí rẹ ọmọ bá múlé kọ́ akọ́tà ìwò lé AK-47 kọ́ tí ìyẹn AK-47 náà èyí ti dọ́ra rẹ mo wí wọn ọ́ ìgbẹ́rẹ́ líkù bẹ̀rẹ̀ kí mi yà á sí ìgbẹ́rẹ́ méje mo fẹ́ sí ní àárín orí mi bẹ́ jígà ni máa mú sí lẹ́yìn rẹ̀ màá dẹ̀ á sí gbẹ́rẹ́ sàyà mi màá sí gbẹ́rẹ́ sàyà mi àyíké máa mú sí yìí nà àyíké so mo kí mi wí ọ́ ìwọ náà yà á dírọ́ o ire o.